قلبي فطني بفطني بسنتي وما فيها لا ترى خشيك ما لا فخر وجس الله جزاه الخير وذاك شيء بك ولا اله الا الله لا اله الا الله امام يا الله يا وانا بغام بروز لا تبادي
سيدنا رسول الله صلى الله عليه وسلم من كشف الله أكبر. pẹ̀lú gbólóhùn tí ó pa gbogbo wa pọ̀ istighfaru lọ́dọ̀ gbogbo sufi la ilaha illallah lọ́dọ̀ gbogbo wúlìdì muhammadu rasulillah lọ́dọ̀ gbogbo àwọn onídàáwà sallallahu alayhi wa sallam lọ́dọ̀ gbogbo mùsùlùmí káwá pàápọ̀ ká fi túbá ẹ̀rí wa tí wọ́n yin ẹ̀yìn lẹ́ẹ̀kan mo ti jágbe mọ́mọ́ pé kí kan wọlé yìí la iṣẹ́ téèyàn bá ṣe lẹ́yìn iṣẹ́ lèèyàn tó mọ pò tí ó ń tọ̀ bá gbà lẹ́yìn iṣẹ́ à ń bẹ lẹ́nu sáyè ṣiṣẹ́ débì kan iṣẹ́ tá a pẹ̀sẹ̀ pọ̀ mọ́ à ń ṣẹ̀ṣẹ̀ à ń ṣẹ̀sìn àròpá à ń ṣẹ̀sìn èyí tá a fi ń ṣẹ̀ lọ́pọ̀ jù báwọn yẹn bá wá dábàá rè kan síyàn tọ́lọ́run bá jù wọ́n jù sí wọn lẹ́mìí ó dìgbà tó bá jẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run náà kọ́lọ́run jẹ́ ọ jẹ́ bẹ́ẹ̀ àmín. èmi fi máa gbádùn kí wọ́n dákọ̀ àwọn ẹni ọlọ́run àbí kán lọ sí kiri àwọn ẹni ọlọ́run ju kí báyìí ti bá lọ́dọ̀ bàbá Sheikh Adam ọlọ́run gbogbo ẹ̀ṣẹ̀ tá a bá ṣẹ̀ foríjì wa o. àmín. àwọn ọmọ ìyá wa tí wọ́n kú nínú jihad fi sabilillah ní Palestine lọ́ọ́ báyìí tí kú náà pààyàn ní kó tún pààyàn lẹ́kún tí àwọn aburú náà pọ̀ kọjá bó ti yẹ tí Israẹli ń ṣe fún wa àti gbogbo àwọn ẹni ibi ọlọ́run bá wa foríjì wọn ṣé wọ́n lọ́ máa Àlùjánnà má jẹ́ wọn mà nira ìyà náà má jẹ́ wọn mà sọ̀rọ̀ ìyà náà bá a ti wá dó iná ọ̀rọ̀ gbogbo àná dọ́wọ́ rẹ̀ astaghfirullah la ilaha illallah muhammadu rasulullah as-salatu was-salamu ala khayri khalqillah. astaghfirullah la ilaha illallah muhammadu rasulullah as-salatu was-salamu ala khayri khalqillah. ẹ dákun ẹja jọ wí gbogbo wa náà la jẹ gbèsè ẹ bàbá wí mẹ́wàá ó ti tó káwá jòkó a ti tà nábì níbẹ̀ a sì tọ́lọ́run níbẹ̀ a tọrọ dáríjì ọba tó gbé àfa lukumanu kalẹ̀ ìmáàmù lukumanu Isa kọ́ máa ṣe jẹ̀mọ̀yé anúrò mutalisem lójú ọ̀nà anabi Muhammadu lójú ọ̀nà ti Islam lójú ọ̀nà Tijaniya ọlọ́run má pa rẹ́ má pa àwọn jàmáà rẹ̀ rẹ́ ọlọ́run bá ràn án lọ́wọ́ àti gbogbo àti ràn án lọ́wọ́. illallah muhammadu rasulullah as-salatu was-salamu ala khayri astaghfirullah la ilaha illallah muhammadu rasulullah as-salatu was-salamu ala khayri astaghfirullah la ilaha illallah muhammadu rasulullah as-salatu was-salamu ala khayri khalqillah. àgbóhùn náà dáadáa ẹ wí dáadáa ẹ wí dáadáa ẹ jẹ́ kí ariwo akókun sámà lọ ọlọ́run lè fi wá sí báyìí sáwọn kan yí pé àwọn tẹ́ni má dánú wọ́n dákọ̀ mi wọ́n polówó mi wọ́n yìn mí ọlọ́run wọ́n tọrọ kẹ́kẹ́ bá ní Muhammadu ọlọ́run lè dáadáa wa náà ó sì bá yẹn jọ̀rọ̀ wa. Muhammadu rasulullah as-salatu was-salamu ala khayri khalqillah astaghfirullah la ilaha illallah Muhammadu rasulullah as-salatu was-salamu ala khayri khalqillah. kí gbogbo wa dàníyà wa ẹ jẹ́ àdàníyà wa àsàlátù láwa fi jòkó Haji Lukman bọ́sì tó sì ń bí àtàwọn jàmáà rẹ̀ ìjìrà là ń ṣe yìí ẹ máa dàníyàn yín o ìwà ròyìn pé ẹ wàá pàdé àwa nígbà tí ó dàrin kan wọn lẹni tó bá rò pé èmi lòun wá pàdé tèmi àti jẹ́nu ọ̀rọ̀ yìí ọlọ́run àtàná Muhammad ni à ń retí ọlọ́run kàn fi ra wa sọ ra wa lẹ́nu ni àwa oníwàásí oníṣíkìrí àfa Musliudeen náà lóde yìí gbogbo ẹni ọlọ́run bá pariwo rẹ̀ tó sọ lẹ́nu lọ́kùnrin lóbìnrin kọ́mọ̀ pé òun dáràn ọlọ́run já sọ dáadáa iyì náà bó ti pọ̀ tóun àdàpadà sọ́dọ̀ rẹ̀ ọlọ́run jẹ́ mi rí ogun o ẹ má dání ẹ̀yin jàmá gbogbo ẹ̀yin tí ó fẹ́ ká ṣàdúrà fún àtẹni tí ń bẹ ńlé nu àtẹni tí ò sí ńlé àtiwọ́ náà pàápàá lára tó lọ́n sọ lẹ́nu pé ọmọ ṣe eré báyìí wọ́n ṣe yí láṣẹ mọ́ fún ọ àwọn àfa kan lọ́kọ́ ọ ní kéwú àwọn àfa kan lọ́gbọ́ orídìí lọ́dọ̀ ẹ̀ àwọn kan lọ́tọ́ ẹ̀ dàgbà ọlọ́run bá san wọ́n lẹ́sàn-án rẹ̀
ọlọ́run bá san wọ́n lẹ́san rí àwọn kan ló wá bí ẹ lọ́mọ ní bàbá níyà ọlọ́run bá san wọ́n lẹ́san rí àwọn tó wà láyé sóore ayé fún wọn àwọn tó bá ti lọ sóore tọ̀hún fún wọn wọ́n bẹ̀rẹ̀ látòrí ló fi kárí gbogbo ẹni tó wà ń bí ilé ní àtẹni tó fẹ́ wá tí ò sí ń bí wá wọlé ọkọ rẹ àtàsálàtù tó ní amáṣẹ́fà nábì àti sìkìfàrù tá a ṣe yìí gbogbo ẹni tó mú òní dùn báyìí lé ní ọlọ́mọṣà ṣe dùnú fẹ́ni kọ̀ọ̀kan wa níbi tá a há sí para kò sẹ́ni tí ò há para tó kù pé bóun wọ́n yanjú ọ̀rọ̀ yìí tí ò rí yanjú ọlọ́run wọlé àyájọ́ òní nínú ọdún tuntun hijiri tá à ń ṣe yìí mọ́ṣà fi tú ẹnì kọ̀ọ̀kan wa ń gbèkùn. Allahumma farrij humumana wakshif gumumana ويسر أمورنا وكفر ذنوبنا وستر عيوبنا وتقبل دعاءنا وارحم بكاءنا لا ربا لنا سواك ولا إله لنا دونك فتح الأعمال إلا منك وخابت الرجاء إلا منك وصدت الطرق إلا إليك يا غياث المستغيثين أغثنا من الذي دعاك ولم تجب ومن الذي توكل عليك ولم تكفه ومن الذي استغاث بك فلم تغثه أغث إخواننا الفلسطينيين مكايد إسرائيليين مكايد الكفار وأمريكا وبريتش وفرنسا وجميع أعداء المسلمين وأعداء القرآن وأعداء الإسلام اللهم انصر الإسلام والمسلمين وأذل الكفر والنفاق والشرك والصهيونيين ويهوديين وأكثر الأعداء النصرانيين اللهم أعزنا في أهلنا وديننا ودنيانا يا أرحم الراحمين يا رب العالمين اغفر لأموات المسلمين في مشارق الأرض ومغاربها يا أرحم الراحمين يا رب العالمين وأدخلهم في جناتك النعيم ويسر لأحيائنا إنك على ذلك قدير وفي الإجابة جدير ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الصلاة والسلام على خير خلق الله 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 لما بصلاة جوكو لما بصلاة جوكو الصلاة والسلام òfò agbára ọmọ ìṣẹ̀lẹ̀ fún tọ̀hún khusranu al-basari wal-basira ìríran ojú ọmọ dínkù khusranu sam'i gbígbọ́rọ̀ yóò máa dínkù khusranu al-fahmi àgbọ́yé yóò máa dínkù wa khusranu àwọn nǹkan kan lóríṣiríṣi tí èèyàn ti lò tẹ́lẹ̀ nígbà tí ń bẹ ní under 30 40 tí èèyàn bá ti ń gòkè sí yóò máa dínkù kò ní lágbára bíi tẹ́lẹ̀ mọ́ kò ní gbàgbọ́ yé bíi tẹ́lẹ̀ mọ́ yóò sì máa gbàgbé nǹkan torí mẹ́mórì rẹ̀ ti kún gẹ́gẹ́ bí mẹ́mórì ti fóònù ti máa àṣẹ títí kún tí ò ní lè gbà mí mọ́ àbí tẹ́ bá lò ó tí á sa ojú rẹ̀ ṣáṣá láyé ojú rẹ̀ máa parẹ́ bẹ́ẹ̀ náà lọ́mọ èèyàn tí máa ti ń pẹ́ láyé yóò máa fẹ́ darí padà wálé yóò máa da fíìrì padà bẹ́ẹ̀ wá láyé gangan lára ayé ìjọ àná kò rí báyìí lóòótọ́ ni ibi tóòrùn ti ń yọ ní ti ń yọ ibi tóòrùn ti ń wọ̀ ní ti ń wọ̀ ọkùnrin ní jọkùnrin obìnrin ní jóbìnrin gbogbo àṣà kan ń bẹ tí ò yí padà àmọ́ àwọn nǹkan kan ń bẹ nínú tọ́pìkì tẹ́ bí wá tó ti ń ṣòfò tó ti ń dínkù tó ti ń parẹ́ tí ò ti sí mọ́ títí ó fi yọ tán yẹn táyọ̀ wá padà parẹ́ wọ́n rà ọ̀sìn. wal asri innal
وتواصوا بالحق وتواصوا بالصبر. ọlọ́run ti wí nìyẹn ó sì ti jẹ́ náà nìyẹn ọlọ́run wá dé pẹ̀lú àwọn ọ̀rọ̀ kan innal insana lafi khusrin gbogbo èèyàn ní àpapọ̀ generally amabẹnu khusrin òfò àkọ́kọ́ kakọ́ gbé lọ́nà tí ó pa wá pọ̀ àwọn nǹkan tó jẹ́ ìwà yóò máa dínkù ìwọ ọmọnúwàbí yóò máa dínkù gẹ́gẹ́ bí tọ́pìkì tẹ́ bí wá pé kí ni tó jùnù láyé tó jẹ́ pàtàkì tó jẹ́ ayé ọ̀fọ́pọ̀ tó jẹ́ orí báyìí kákọ́ lọ bí ìwà ká sì lọ bí ìmọ̀ káwá lọ bí àlàáfíà tí ń jẹ́ tayé a fi wàlá àṣírí tu káwá padà sí kí lọ́lọ́run pé a ṣe tí ò fi ní bàjẹ́ tí ó fi padà èwo ló lè padà nú ẹ̀ nínú tó ti bọ́ fún wa láyé èwo ló lè padà mọ́. ọ̀rọ̀ ni wọ́n ti tásìkò yìí ìnàlẹ́ insana lafi khusrin a máa ṣe àfẹ́kù àwọn nǹkan kan àdánù nǹkan kan a máa pòfo àwọn nǹkan kan a wà tí a ní rí mọ́. إلا الذين آمنوا وعملوا الصالحات. àfàwọn tó bá gbọ́ lọ́hùn gbọ́ ni ò ní ṣòfò nǹkan wọ̀nyí tán yanyan wọn ò ní ṣàìṣe díẹ̀ o àmọ́ wọn ò ní ṣe tán ni kí a ṣe yẹn bá ti jẹ́ yìí máa bá ṣe yìí máa ní ṣe nǹkan kan ò ní ṣe yóò ṣe o torí èpè tọ́lọ̀ ń ṣe fáyé ni pé bí ó ti rí nù lókun ìgbà tá à ń ṣe ti ń bẹ nínú ayé yóò kan àfà yóò kan pásítọ̀ yóò kan láwo yóò kan ẹlẹ́bọ yóò kan lóòṣà wọn ò ṣe tọ́lọ́hún ò ṣe tọ́lọ́hún àwọn òfò ayé ọkàn ẹnìkọ̀ọ̀kan wa àmọ́ tẹni bá ṣe tọ́lọ́hún yóò mọ níwọ̀n. وعملوا الصالحات. ẹni bá ń ṣiṣẹ́ rere tí ń tún ayé ṣe tí ń tún lé ṣe tí ń tún ẹbí ṣe tí ń tún àwùjọ ṣe tí ó pété pèrò àti máa bàtà ayé jẹ́ bàtà ọmọlàkejì jẹ́ tiẹ̀ ọmọ níwọ̀n. وتواصوا بالحق. àwọn tí ọmọ níwọ̀n nù rẹ̀ títí wọn ò ní burú jù làwọn tí ń bá ń ṣàsọ́ọ̀lẹ̀ káṣe dáadáa wọ́n dá lè kéwúlẹ̀ wọ́n dá skul lẹ̀ wọ́n dá ilé ìgbìmọ̀ ẹgbẹ́ lẹ̀ láti máa tara wọn jí bí irú ìta ń ṣe yìí òfò tí wọ́n mọ níwọ̀n. وتواصوا بالصبر. àwọn tí bá máa parí ìjà tí ń fúnni sùúrù pé ẹ ṣe sùúrù ni má ṣe sùúrù ni àwọn ni tí wọn ò ní burú jù àmọ́ àwọn tí bá dákúnjà àwọn afọ̀tẹ̀jẹun àwọn afọ̀tẹ̀gbáyé àtúntí ìjà ò bá ti dé nínú ẹbí nínú ìjọ láwùjọ nínú ilé ọkọ kò ní rí jẹ kò ní rí mu ó gbà pé kó wọn dá nǹkan rú lòun ó fi rí ṣe láyé àwọn ní ní òṣèránù dùnìyẹ òfò ayé ọmọ jẹ tiwọn ọ̀rọ̀ la gbé kalẹ̀ lódìdí hùn ẹ wá jẹ́ àwòye sínú ntàǹbàbọ̀ láyé nù wà ìjírá là ń ṣe yìí a ní láti ṣe ìjírá ká ṣe ìjírá ọ̀rọ̀ ká ṣe ìjírá iṣẹ́ ká ja ìwà lógun ká ja ọ̀rọ̀ lógun ká jagun ọ̀rọ̀ ká jagun ọ̀rọ̀ ká ja ọ̀rọ̀ lógun ká jagun ìwà ká ja ìwà lógun ọjọ́ mẹ́rin ìjagun ọ̀rọ̀ náà ní bá ti ń sọ yìí èyí tẹ̀mí ń sọ lọ́wọ́ yìí ń jagun ọ̀rọ̀ nu kẹ́ ẹ lè gbọ́ ń tara ẹ̀ ṣe àwọn kan nígbà tá a máa tara rẹ̀ dùn àwọn kan nínú a máa ṣe àwọn tí a bá fẹnu kàn àìda tí wọ́n ń ṣe a máa jọ́ta àwọn wọ́n máa jọ́ta wa wípé èmi ní ń bú ni èmi ní ń bá wí ni èmi ní ń pòwe máa nì kọ́dà bọ́ ọmọ kọ́dà bọ́ ọmọ àwọn máa sọ tára rẹ̀ nítorí ọlọ́run àbí kó máa sọ tára rẹ̀ nítorí dáadáa tọ́lọ̀ ń ṣe fún ẹ à ń jagun ọ̀rọ̀ nù ni a wà ja ọ̀rọ̀ lógun ọ̀rọ̀ tí ó yẹ ká sọ yóò fẹ́ jáde lẹ́nu wa ká jà lógun pé ní sọ ó yẹ kí n sọ ọlọ́run ọ̀fẹ́ á sọ kò ní tẹnu mi wáyé à ń ja ọ̀rọ̀ lógun nù a ja ọ̀rọ̀ lógun inta alfahashaya wal munkar wal baghi a ja lógun láyé fi lè da àìsí ìnìmọ́ ọfà ń tájẹ́ káyé ọ̀dàrú ọ̀sẹ̀ dàrú yìí ọ̀dàrú ní òkè ayé lọ́dọ̀ àwọn Europe àwọn tí ń jẹ́ àgbààgbà ayé lónìí tá a mọ̀ sí al-Umamul Muttahida tí wọ́n ń ṣe ẹgbẹ́ àwọn àlàndarí ayé Amẹ́ríkà ní Russia ní France ní
àti Britain ọ̀dọ̀ wọn ní ti ń dàrú bọ̀ títí wá dọ́dọ̀ àwọn ẹlẹ́sìn dọ́dọ̀ Lárúbáwá wọ́n wá fi dọ́dọ̀ àwa tá ń tẹ̀lé wọn àwa dúdú bẹ́ẹ̀ bá láwọn fẹ́ tún ṣe nígbà tí wọn ò ti lànà tọ́lọ́hún tí wọn ò lànà tànàbí Muhammadu sallallahu alayhi wa sallam. tó jẹ́ constitution tọ́lọ́hún tó fi gbé ayé kalẹ̀ tí wọ́n fọ́ọ̀mù tara wọn ní wọ́n bá ń fọ́ lójú ní wọ́n bá ń dàrú torí wọn ò fi tawasau bil haqqi wọn ò fi tún ayé ṣe wọn ò fi tawasau bis sabri sùúrù wọn ò fi táyé ṣe wọn ò fi sí ìmánì tọ́lọ́hún wọn ò fi tún ayé ṣe àti amalu sọ́ọ́lẹ́à tí ń jẹ́ mẹ́rin tí ń bẹ́ẹ̀ nù wal asri wọn ò fi ṣe wọ́n jòkó fọ́ọ̀mù tara wọn ni èyí wọ́n gbé democracy wá democracy yìí ó pé àwọn ntọ́ba pé wọn ni wọ́n máa sọ yí pé ní ká jàjà fún ọmọlúwàbí ẹni ká jàjà fún ẹ̀tọ́ ẹni ká jàjà fún ìlú ẹni ká jàjà fún owó ẹni ká jàjà fún àlàáfíà wa tá ń pè ní human rights wọ́n lọ dá bẹ́ẹ̀ wọ́n wá ń polú ẹ̀ àwọn gan-an náà wá ni wọ́n ń da gbogbo ẹ̀rú wọ́n ń bà láàfíà ọmọlàkejì jẹ́ wọ́n ń bà lu ọmọlàkejì jẹ́ agbé látòkè ní ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ padà sórí satellite bẹ́ẹ̀ bá ti délé ẹ lọ́ọ́ wo ohun tí ń ṣẹlẹ̀ ní Afghanistan ẹ lọ́ọ́ wo ohun tí ń ṣẹlẹ̀ ní Palestine ẹ lọ́ọ́ wo ohun tí ń ṣẹlẹ̀ ní Pakistan ẹ lọ́ọ́ wo ohun tí ń ṣẹlẹ̀ ní Iraq àti Lebanon àtàwọn ìlú wọn ní kí ló dé ká bi àwọn tí wọ́n láwọn ń tó ayé àwọn ń tó ayé ṣe pé kí ló dé tẹ̀ ń fi ṣe bẹ́ẹ̀ ara ń tó jùnù tọ́jà yẹ ọ́ dàrú òun ni ìmọ̀tara ẹni nìkan àwọn bàbá wa lánàá bàbá ńlá bàbá wa àgbààgbà àwọn ìyálàyà wa lọ́hùn tí wọ́n bá ayé débi wọ́n bá dé yìí wọ́n á kóra wọn mọ́ra ni wọ́n á fara wọn mọ́ra ni wọ́n á sọ ọmọ ẹ̀yà ẹbí ọmọ ẹ̀yà ẹ̀sìn ọmọ ẹ̀yà àlú nǹkan fi tù ló fi tù bàlá fi bá. khusranu akhlaqul makarimul akhlaq òfò àwọn ìwárí ńlọ sí wa àsòfò wárí àwọn àwárí wọ̀nyí ọwọ́ akó lọ́dọ̀ àwọn funfun ọwọ́ adọ́dọ̀ àwọn lárúbáwá náà ìgbà tí lárúbáwá rò pé àwọn ọlọ́ọ̀kẹ́ lárúbáwá rò pé ọlọ́ọ̀kẹ́ àwọn funfun àwọn wá ju òfin ẹ̀sìn lẹ̀ wọ́n wá pinra wọn yẹlẹyẹlẹ wọ́n tẹ̀lé àwọn funfun lọ nífàkú wọnú wọn kúfúrú wọbẹ̀ ọwọ́ ajẹ́ kí ìyà máa jẹ wá lónìí ọwọ́ àtúndọ́dọ̀ àwọn dúdú tí wọ́n mú lò lẹ́rú tá à ń tẹ̀lé wọn àwọn òfò yìí anabi ti polú ẹ̀ kalẹ̀ fún wa anabi ti sọ kalẹ̀ pé yóò dé o ó fi túmọ̀ wàlẹ̀ asiri àdìsí pọ̀ àmọ́ díẹ̀ nínú ẹ̀ wípé lamma kana rasulu sallallahu alayhi wa sallam fi maradi mawtihi ngata anabi ń bẹ lásìkò tí ń ṣàárẹ̀ lọ àárẹ̀ tó ṣe gbẹ̀yìn tó fi kú àárẹ̀ tó gbé anabi lọ ń ṣàárẹ̀ ń lọ. naam. qala li Jibril hal tanzilu ba'di. Jibril wádùn anabi nínú àárẹ̀ yẹn ńgbà tí Jibril sọ̀kalẹ̀ màláíkà anabi ti mọ̀ yín pé àárẹ̀ tó ń wá ń bẹ̀ yìí ajalide àsìkò tó ọwọ́ àbí Jibril léèrè alẹ́ tanzilu ba'di sótún sọ̀kalẹ̀ tí ń bá lọ tán ńgbà tó pé Jibril ní mú mẹ́sẹ̀gì wá fún gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run tó ti kọjá ọwọ́ ajẹ́ ká anabi bí léèrè ayé ó tún wá bò ní wá mọ́ tí ń bá kú òtán tí ń bá lọ tán wọ Jibril. qala na'am anzilu 10 marratin. Jibril níbẹ̀ ni ìwọ Muhammadu ń sọ̀kalẹ̀ 10 marratin lẹ́ẹ̀mẹ̀wá ń wá sórílẹ̀ ayé lẹ́ẹ̀mẹ̀wá lẹ́yìn rẹ̀ tó bá kú tán. fa arfa'u biha 10 jawahira la aridi. sísọ̀kalẹ̀ tí ń bá sọ̀kalẹ̀ àwọn nǹkan tó jẹ́ góòlì mẹ́wàá tí ń bẹ lórílẹ̀ ayé táyé fi ń jáyé tá a fi ń gbádùn ayé tá a fi lálàáfíà ń bẹ tá a fi ń gbégbé àlàáfíà nǹkan mẹ́wàá tó jẹ́ góòlì àwọn ìwà ń gbé kú lẹ̀ lọ́kọ̀ọ̀kan lẹ́ẹ̀mẹ́wàá. faqala nabiyyu sallallahu alayhi wa sallam ma hiya. anabi ní sáwọ ìwọ Jibrilu yóò yé mi. anzilu fa arfa'u biha as-sidqa min al-asdiqa'i. àkọ́kọ́ tí ń bá wá orílẹ̀ ayé lẹ́yìn rẹ̀ Muhammadu
ẹ̀ sì yorùbá nàbì sallallahu alayhi wa abẹ́ sallam. sùn lọ́ní. sallallahu alayhi wa sallam. ọ̀rẹ́ pé asálàtú wasálàm asálàtú wasálàm asálàtú wasálàm As-salatu was-salam. asálàtú wasálàm As-salatu was-salam. As-salatu was-salam ala Ahmadi. salatu wa salam. As-salatu was-salam. asálàtú wasálàm alálàmsọ̀rẹ́ asálàtú wasálàm alálmuhajirin. الصلاة والسلام على الأنصار. الصلاة والسلام على المهاجرين. ẹ dákun ẹ má sùn lọ ẹ má yorùbá nàbì. sallallahu alayhi wa ǹjẹ́ òní jẹ́ sùn lọ ni pé ṣé àwọn tí ń bẹ ń fọlọ́ sí ni ṣé wọ́n ń sùn. ṣé wọ́n ń sùn wọn ò róorun sùn wọn ò róorun sùn wọ́n ká wọn mọ́lé wọn wọ́n ń pa wọn sínú ilé wọn gbogbo àwọn ọmọdọ́mọ òrukàn wọ́n ń rìn káàkiri inú gbó wọ́n ń rìn títì wọ́n ń fọ́ wọn lérí wọ́n ń gbẹ̀jẹ̀ wọ́n ń dúnbò wọn sí títì min ajli la ilaha illallah nítorí la ilaha illallah àti torí ìlú wọn àti torí nǹkan wọn. jama asilanse al-umam al-muttahida alanse kila ti gbogbo wọn United Nation ṣé wà nìyẹn nítorí jùnú láyé nù. Ànábì ní Jibrilu ní ti ń bá sọ̀kalẹ̀ lẹ́yìn rẹ̀ Muhammad lákọ̀ọ́kọ́ báyìí yín kọ́kọ́ gbé sídìkù yín gbé òdodo kú o kò ní sí òdodo mọ́ irọ́ ni kó wọ́n máa pa fúnra wọn. الثاني in qulubil asdiqa lọ́kàn àwọn ọ̀rẹ́ síra wọn ẹ̀yin ìyá wa tẹ́ jòkó sẹ́ẹ̀ máa tanra yín báyìí níbi ẹgbẹ́ tẹ́lẹ̀ ń ṣe ẹgbẹ́ àdínì àtẹgbẹ́ ọjà àtẹgbẹ́ ẹbí ṣé ẹ̀ máa sọ di ọ̀rọ̀ fúnra yín ẹ̀ǹjọ́ máa sọ ṣébẹ̀ ti mú aṣọ ṣébẹ̀ náà nínú rí bẹ́ẹ̀ ti mú gèlè yìí àti bòrí ṣébẹ̀ náà nínú rí àwọn àzàmọ́rí ọkùnrin náà ń gbọ́ ọ̀rẹ́ mi ni orí òsùn tí ń báyàwó ọ̀rẹ́ rẹ̀ sùn orí òsùn tí ń gbẹ́ kòtò kú fún ọ̀rẹ́ rẹ̀ ọmọ kéwú tí ń gbẹ́ kòtò fún àfáà rẹ̀ àfáà tí ń dínà ọmọ kéwú ẹ̀ ẹ̀rí báyìí ibi ayédènú ibi nílùú ní ti ń bá sọ̀kalẹ̀ lẹ́yìn rẹ̀ Muhammad òdodo ní kọ̀kọ́ gbé kò lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ sí láwọn kò ní sódodo mọ́ tọ́ba tó ń lọ Kánò akéèké lọ́wọ́ ẹ̀ló ń bọ́ lọ́wọ́ báyìí mo ti dé Paris báyìí ní sẹ́ńbẹ́ nísàlẹ̀ ọjà ẹ̀ǹkúlé rẹ̀ lọ́wọ́ òdodo ọ̀fẹ́ símọ́ o ẹlẹ́ẹ̀kejì الرأفة من الأغنياء. gold kejì tí ń gbé kó lórí ilẹ̀ aráàfà àánú min kulubil agniya kò ní símọ́lẹ́mí àwọn olówó sítálíkà ẹ bá dọ́dọ̀ olówó kẹta ń dákun mọ́ àṣírí mi fẹ́ tó ní tèmi náà kan bí mo ti jòkó yọ̀ ọ́kàn wo mi bẹ́ẹ̀ ni kò sí nkẹ́kẹ́ kò sí bó sunkún kọ́dà olówó ní ọ̀kọ́ fẹ́ kún pàdé rẹ̀ ó sì nílé kò ní ṣàánú wọn lọ́dọ̀ àwọn tó ní sáwọn tí ò ní ó di méjì. الثالث ẹ̀rí báyìí àfìgbà tí bóòsì rí pé òun pa Iraki ó ba ti Iraki jẹ́ yẹ́yẹ́ àwọn alọ́bẹ̀ẹ́njọ́ ní ó ní òun bọ̀ òun á ṣàánú wọn ọrọ̀ ajé wọn tó lọlẹ̀ òun rí pé òun tún ṣe sàháfíyò kan tọ́jọ́ ọmọ ọkọ tí ì sọ máa lè àwọn journalist kan tó dúró tí ń gbọ́n tí ń wí láàrin jẹun ó sì yọ bàtà lẹ́sẹ̀ ó sì lẹ̀ mọ́ bùsì àbúrúsá ń kámútà ríra bàbá lu bàbá mi jẹ́ tán wá lọ́wọ́ àṣàánú wa ó ń bá bùsì yẹ ó tún yọ bàtà kejì ó tún lẹ̀ mọ́ kò sì sá lọ òun ti mọ̀ pé kú ni ó pa ní ọgbẹ̀yìn ẹ̀ ẹ wo nǹkan jẹ́ àánú ń bẹ wọ́n bùsì yìí ń sìn wọ́n rí sí ọ̀pá gbogbo àwọn tálíkà ọ̀sọ̀ àwọn obìnrin tó gbó ọ̀sọ̀ àwọn ọmọdé mọ́ òrukàn òfin lu bàbá tiẹ̀ lọ́wọ́ á dàlú bàbá rú ọwọ́ lọ fẹ́ kànú wọn ó di méjì. الثالث ẹlẹ́ẹ̀kẹta nínú tí Jìbìrìlù ní ti ń bá dé lẹ́yìn rẹ̀ ànábì ń ó gbé lọ tí ò ní jáyé ó sinmi mọ́ tí ò ní jáyé ó gbádùn mọ́ kí ni èyí. الوراء من قلوب العلماء. ọkàn wọn náà àlẹ́wọ́ra àṣàjẹ́ min qulubil ulama kò ní sàṣàjẹ́ lọ́dọ̀ àwọn àfáàmọ́ wọ́n máa fi agbárí èèyàn wọ́n máa fi fọ ìsáwáka wọ́n máa fẹ́ jẹ èèyàn mú hàn tú wọ́n láwọn ti pèsè
wọ́n darapọ̀ mọ́sọ́ wọ́n darapọ̀ má jẹ́ wọ́n darapọ̀ má wà ní dákà màmá Jìbìrì lè ti sọ bẹ́ẹ̀ ó délé àbí ó délé ògbó oríṣiríṣi ọkọ lẹ́ẹ̀mọ́ gbọ́ ògbó oríṣiríṣi nǹkan lẹ́ẹ̀mọ́ rí ẹ bá délé àfa mi ó burú jù lé babaláwo lọ àlẹ́wàrà àṣàjẹ́ mi kúlù bẹ̀lẹ̀ ó lẹ́mọ́ lọ́kàn àwọn àfa kò ní sí máa jà sí mọ́sá máa jà sí àṣàlátù máa jà sí mọ́sálásí máa jà sí owó kíní máa jà sí kíní. الرابع ẹlẹ́ẹ̀kẹrin ẹ̀ حق الكبراء من قلوب الصغراء. ẹ̀tọ́ tí ó yẹ kọ́ ọmọ kékeré ó ṣe fàgbàlagbà kò ní ṣe mọ́ sẹ́gbọ́n àti sàráfù àfa sàráfù dé wọ́n láwọn kan lóde kan wọ́n ní bàbá kan àfa ni ó kọ́ ọmọ rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin ọmọ ọlọ́mọ bẹ́ẹ̀ kò kó dání ó kó lóde àwa ṣe tán wọ́n fẹ́ pín gbà táwọn kan tó dé kò fẹ́ wọ́n rí pín nù owó àwa ní ẹgbẹ́ abọ́ wọlé náà bá gbábọ́ òbí bí kára hùn bí yẹn bá pààrà yóò pòórá bí dààmú bá pọ̀ kò ní débi tí ń lọ kò sì ní sí padà sẹ́yìn mọ́. àgbàlagbà ò nífẹ̀ẹ́ ọmọdé gan wà dájú àgbà tó bá dìgbà náà ìgbà náà làwa yìí o ìgbà tó mọ kí wọ́n máa bú àfa rẹ̀ ní ìṣe àtẹ́wàsí. mùrídìí ọ̀sọ̀ sí ìwù rẹ̀ di ìgbà kólẹ̀ ọmọ sí ọ̀hà sọ̀dẹ̀ ọ̀gá rẹ̀ di èrò ẹ̀yìn torí yóò gba gbogbo kọ́sítọ́mà rẹ̀ yóò sì ta gbogbo ọjà rẹ̀ tán ó sì fi síbi iṣẹ́ pé wọ́n mọ fọkàn sí ni. ó di mélòó. ó di mẹ́rin. الخامس ẹlẹ́ẹ̀karùn-ún ẹ̀. شفقة الأبناء من الآباء والأمهات. kò ní ṣàánú ọmọ máa lẹ́ni àwọn òbí bọ́mọ kan bá kígbe ẹ̀rọ dáadáa kú ọmọ pa mí jẹ́mi náà ṣe tèmi yọ ọmọ gbádùn lọ yọ ọmọ máa gbádùn lọ ni kò ní ṣàánú ọmọ ẹ̀ mọ́ àánú ọmọ làwọn àyà wa ṣe jọ́ nínú ìfi palẹ̀ ọkọ dà nígbà bá dà àwọn ọmọ yìí lẹ̀ ìyá ó jẹ wọ́n ntọ́kọ mi ń ṣe fún mi ò tẹ́ mi lọ́rùn àmọ́ tó àti wá sí wọn á dà àwọn ọmọ yìí lẹ̀ ìyá ó jẹ wọ́n wọn fẹ́ kẹ́ lómi ó ṣe ìyá ọmọ mi ń làwọn ìyá wa lábẹ́sọ yìí pé ìyá wa ló ṣiṣẹ́ fún wa wákàtá ń dá àwọn màá ní ẹ̀nu àwọn túnẹ̀ ẹ̀nu àwọn ìyá wa ló ṣiṣẹ́ fún bàbá wa ló ṣiṣẹ́ nítọ̀ àwọn bí ìyá rẹ̀ bá jẹ́ ní bàbá bó sódù bàbá rẹ̀ ẹ̀gbọ́n tó gbé bàbá ìyá àwọn ló ṣe fún. ìwà rẹ̀ ìtẹríba ọ̀rọ̀ dáadáa iṣẹ́ dáadáa tóbìnrin ṣe lé ọkọ tí obìnrin ṣe lérí ọmọ kò ní sí mọ́. السادس ẹlẹ́ẹ̀kẹfà. العدل من الأمراء والرؤساء. Jìbìrì ló ti ń bá wálé rẹ̀ Muhammad lẹ́ẹ̀kẹfà ń ó gbé dọ́gbadọ́gba kúrò lẹ́mìí àwọn ọ̀gá ẹ rà àwọn ọ̀gá wa tó ṣe Nàìjíríà bí wọ́n ti ṣe ẹ kúkú dá wọn tó ṣe eré mọ̀ àánú ni Fáṣọlá ń ṣe yìí o ìkà lọ́jọ́ lójú wa ẹ sì wá tó ti ṣèkà fún wa kọjá ẹ kúkú dá wọn mọ̀ lọ́yẹ́ pé nínú ọ̀sẹ̀ kan lọ́mọ iye èmi tí wọ́n pa wọ́n pa Délé Jíwá ni èyí kí ló ṣe sàháfì yìí kọ́ ni ẹgbẹ́ oníwèé ìròyìn ni Ọlọ́run lọ́mọ ayé àwọn èèyàn dáadáa tó fẹ́ túlù ṣe lọ́kì àkíyàmọ̀ wọn bára wọn bíi ìdí àgbọn bíi múrí àwọn tẹ́kùn wọn bá ti sọ Nàìjíríà yóò ti da ajá Amẹ́ríkà lọ àmọ́ nítorí àbòsí nítorí ìjàmbá nítorí tèmi nìkan. السابع ẹlẹ́ẹ̀keje. الحياء من النساء. tó ọkàn àwọn ìyàwó bẹ̀ wọ́n àtàwọn àǹtí àtàwọn ìyàwó àtàwọn àbúrò àtàwọn ọmọ wa wọ́n ní tó bá di ìgbẹ̀yìn tí Jìbìrì ló wọ́n wá lẹ́ẹ̀kẹfà kọ́ ẹ̀kẹje òun ọ̀ wá kó ìtìjú kúrò lọ́kàn àwọn obìnrin wọn ò ní lójútì mọ́ gbogbo àṣírí ara rẹ̀ tí fi jóbìnrin yọ tẹ̀ síta fún yín pé àyẹ̀wò ẹ̀ máa bọ̀ àyẹ̀wò ẹ̀ máa bọ̀ gbogbo ń tààrí lára obìnrin láwọn nǹkan tìjú pé àti gbọ́ èmi obìnrin ni mí kò ní í sí mọ́ kò ní í sí tóbìnrin ò ní fẹ́ ṣe gbogbo tọkùnrin ṣe ní ọ̀fẹ́ ṣe gbogbo tọkùnrin ṣe lóbìnrin ọ̀fẹ́ ṣe tó bá dìgbà náà Jìbìrì ló lé yun ní oṣù keje ń gbé ojú títí kù lára obìnrin kò sì dáa kó rí bẹ́ẹ̀ kó bá ti rí bẹ́ẹ̀ nǹkan ọmọ bàjẹ́ náà ni obìnrin ó pè dédé ẹgbẹ́ ọmọ rẹ̀ obìnrin míì ni o ọlọ́mọṣẹ́ ìyá wa yìí bẹ́ẹ̀ ẹ sàmì kìjìlẹ̀ dáadáa ọlọ́mọdé ó sì ó lé yín débẹ̀ májè àrùn ó lé yín débẹ̀ májè sùn ṣètánì ó lé yín débẹ̀ kó ṣàánú àwọn ọkùnrin náà. الثامن ẹlẹ́ẹ̀kẹjọ àwọn nǹkan góòlì tí ń bẹ lórí ilẹ̀ ayé
nínú ìwà àti ìṣe tí ń dínkù táyé fi dàrú báyìí tí Jìbìrìlù ní òun máa wá gbé lọ́kọ̀ọ̀kan máa gbé lọ́kọ̀ọ̀kan. المحبة من قلوب الزوجين. ìfẹ́ ò ní sí láàrin ọkọ láyà mọ́. ọkùnrin mi lè gbéyàwó rẹ̀ kí n ṣògùn owó ìyàwó náà mú ọkọ rẹ̀ lọ bí ọ̀dọ̀ àwọn tí ó ẹ bá ń gba mọ́lẹ̀ ẹ parí iṣẹ́ ẹ má jẹ́ ó dá kankan mọ́mọ́ yóò sọ ọkọ rẹ̀ mọ́lẹ̀ wọ́n máa ṣayé lọ bó ti wù. kò ní sífẹ́ láàrin ọkọ láyà gẹ́gẹ́ bó ti tọ́ bó ti yẹ tíyàwó máa jìyà torí ọkọ tọkọ náà máa jìyà torí ìyàwó ẹ̀ tá a bá ń lẹ̀ kò ní fẹ́ sí mọ́. التاسع ẹlẹ́ẹ̀kẹsàn ẹ̀. الاستجابة من الأرض إلى السماء. gbígbàdúrà ò ní fẹ́ sí mọ́ kò ní fẹ́ sí gbàdúrà mọ́ ẹ ṣe nítorí ẹ̀ṣẹ̀ nítorí ìwà àmọ́ ní ìsìn tá a wà yìí gbígbàdúrà ń bẹ àbí òsì ẹ̀ dáhùn ní bẹ́ẹ̀ gbígbàdúrà sì kú àwọn nǹkan àwọn ètí ìtàn láfíra wọn ni wáàsí fi pọ̀ ní mọ́sálásí ni wáàsí fi pọ̀ ní church ni wáàsí fi pọ̀ ní gbogbo àwọn àyè káàkiri pé láàrin ni ká máa ṣe síkìrì dáadáa kọ́ mọ́ bá tán lẹ́ẹ̀kan náà àwa tá a wà ní ìsìn tó ń bẹ nú ẹ̀sìn tó bá di ákìrù zaman la yura la yusma lil islam lam yabqa lil islam illa isma kò ní sẹ́kùn kankan fún islam mọ́ kọ́ ni wala min al-Qur'an illa rasma kò ní sẹ́kùn kankan ní Qur'an ma fọ́tò ẹ̀ lásán ní ọwà torí wọn nílò mọ́ masajidu mu'amiratun mọ́sálásí ọmọ gáyé ọmọ fáyìn wa hiya kharrabun min al-huda kò ní sí mọ̀nà ọlọ́run bẹ́ẹ̀ ọ̀tẹ̀ ni wọ́n máa ṣe ní mọ́sálásí ó ti bẹ̀rẹ̀ díẹ̀ nísì àmọ́ ń ta fi mà pa ọlọ́run ṣàánú wa lọ́wọ́lọ́wọ́ nípa dùn àwa sì ń gbà bàbá pè ọlọ́run tẹ̀mítẹ̀mí yóò dá wa lóhùn ń dá wa lóhùn wàláhì ń dá wa lóhùn wàláhì ń dá wa lóhùn. ọlọ́run ní kul ma ya'ba'u bikum rabbi lawla du'a'ukum faqad kaffartum wa qad kadhabtum fasawfa yakunu lizama. قل ما يأبأ بكم ربي لولا دعاؤكم فقد كذبتم فسوف يكون لزاما. ọlọ́run ní ẹgbọ́ ma ya'ba'u bikum rabbi ọlọ́run ní wọn kò lá pẹ̀lú yín ẹ̀ wúlò fún kankan láti pa yín rẹ́ láti dà yín nù ẹ dákun sọ́lọ̀ wọn kò sí àwọn ará flọ́sìn tí wọn ò pé la ilaha illallah o ṣé kò pọ̀ ni ṣé kò sí tẹ́rà àbábílà lọ́dọ̀ rẹ̀ mọ́ ṣé kò sí àwọn àsìfà àti násìfàtì àti násìfàtì násìfà àwọn atẹ́gùn àgàn tí ó dààbò àwọn eléri búùnì kí lọ́wọ́ á dé tọ́lọ́run síbi ẹ̀kún ọ̀pọ̀ kọ́díkà zabtu ẹ̀yin náà ti pè mí ọlọ́run ní rọ́ọ̀nì ọjọ́ yà wọn àjẹyìn bá wọn. lárúbáwá dára wọn nà púpọ̀ ni ọlọ́run fà Al-Qur'ani gbé lárúbáwá ga wọ́n wá sọ̀rọ̀ àwọn dọ̀tẹ̀ wọ́n wá sọ̀rọ̀ àwọn di pápátẹ̀ àti gúgúrú àtẹ̀pà sẹ́nu kàfìrí àwọn wá ń rún ọrùn kúrò. ẹjẹ́ àpadà ẹjẹ́ àtají ẹjẹ́ àti ọlọ́run kí àmọ́bà ìjẹ wá ọlọ́run ti ṣàánú wa tó. Al-Ashiru. nínú àyà mi tẹ́tùn mọ̀ pé gbàdúrà tí ì lọ o ẹ̀yin tẹ́ ń wá gbàdúrà síbi tọ́lọ́run ọ̀fẹ́ ẹ̀ ń kọ lẹ́tà béèrè àdánwò ní o ẹ dúró lọ́dọ̀ ọlọ́run gédégbé tí ọba ṣe yóò ṣe èyí tí ọba ṣe kò sí nù àmọ́ ká pa haramu pọ̀ mọ́ àlàálí àwọn tí ń da yẹ́rù ni ọlọ́run ọ̀fẹ́ bẹ́ẹ̀. Ma kana Allahu liyu'adhibakum wa anta fihim ọlọ́run ní lópin ìgbà tí ìfẹ́ rẹ Muhammadu bá ń bẹ lọ́kàn àwọn èèyàn ní jẹ wọ́n níyà. Wa ma kana Allahu mu'adhibahum wa hum yastaghfirun lópin ìgbà tí wọ́n tọrọ sí kìfáàrù tẹ́ máa ṣe la ilaha illallah tẹ́ máa ṣe síkìrì àsàlátù èmi ọlọ́run ò ní pa wọ́n rẹ́ àdúrà ń gbà bí ọgbà ọlá àsàlátù tá à ń ṣe tá à ń dá àsàlátù lẹ̀ tá à ń dá wíìdì lẹ̀ tá à ń dá záwíyà lẹ̀ táwọn alásìkárù ń ṣe síkìrì tá à ń kége la ilaha tá a máa jó táwọn èèyàn máa pàǹsí rè ńtọ́lọ́run wò máa lánàá o ọlọ́run àwòtà àwọn tí ò ṣe síkìrì yóò ti parí rẹ́ o ọlọ́run ò tí ì gbé gbígbàdúrà ńlẹ̀ kò tí ì gbé síkìfáàrù ńlẹ̀
àmọ́ yóò padà débẹ̀ ọlọ́mọdé oṣooju wa. náà Al-ashiru. ẹlẹ́kẹ̀ẹ́wá tí Jìbìrìlù ní tó ń bá padà wá òun wà gbé lọ́kọ̀ọ̀kan yìí tí ó sì kẹ̀ẹ́wá ẹ̀ tí ó kánṣu gbogbo ẹ̀. Al-Qur'an min al-ardi ila as-samaa. tọ́ba lásìkò kan ẹ̀ wá Al-Qur'ani tiẹ̀ ní rí mọ́. ṣé jẹjẹ ń wí tẹ́lẹ̀ ni pé fọ́tò rẹ̀ lẹ́ẹ̀ma àti fọ́tò àti kíní ẹ̀ tiẹ̀ ní rí mọ́ rárá. sáárì Zabura mọ́ sáárì mọ́. Sufi Ibrahim dà agbọ́ ni nínú Qur'ani pé Sufi Ibrahim ń bẹ ìwé Abraham ń bẹ. òórùn rẹ̀ là ń gbọ́ òórùn Zabura là ń gbọ́ kì í ṣe Zabura Dáúdà kankan kọ́ òórùn rẹ̀ la gbọ́. ó tó kí ìwé àwọn ànábì Ọlọ́run kan tá a lè rí mọ́ ila yawmil qiyamah yóò wá padà ṣẹlẹ̀ bá a ṣe rí ọ̀ríjìnà Bible mọ́ lọ́pẹ́ àdàmọ̀dé ló kù àti Old àti New Testament àárí mọ́ gbogbo ẹ̀ dàrú bẹ́ẹ̀ náà ni yóò wá padà ṣẹlẹ̀ fal Qur'ani ọlọ́mọdé oṣooju wa kọ́mọ sojú àwọn ọmọ wa Ọlọ́run ṣàánú àwa àtàwọn ọmọ bó ti ṣàánú àwọn bàbá wa lérí àwa kó ṣàánú àwa lérí àwọn ọmọ tiwa náà wọn bá ṣàmì kó ṣàánú èmi lérí àwọn ọmọ mi Ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún gbogbo wa mẹ́wẹ̀ẹ́ wá rèé tí ó padà ṣẹlẹ̀ àwọn tó nínú tó ti wá lọ mọ́ wa lọ́wọ́ òun lọ́jà yé orí báyìí òdodo ti ń lọ irọ́ ní ń kù àfọ olórin onímọ̀ ó ní marartu ala al-muru'ati wa hiya tabuki wa qultu laha wa ma tubuki al-fatatu wa qalat kayfa la abuki wa ali jami'an duna ahli an-nasi matu جميعا دون أهل الناس ماتوا مررت على المروءة وهي تبكي. mo ń kọjá lọ mo wá bá ọmọlúàbí tó jókòó ó fi ọmọlúàbí ó gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ó gbé orin wá gẹ́gẹ́ bí fíìmù ṣe mọ̀ pé àwọn olórin tí wọ́n bá fẹ́ kọrin wọ́n kọ́kọ́ gbé tíátà kan wá nínú orin bí mo bọ́ ọmọge kan pàdé òwe ló fẹ́ pa wọn o wọ́n bá kìnìún pàdé wọ́n bá kòkò pàdé wọ́n pàdé òrùn mo wò kí mo rọrùn gẹ́gẹ́ bí abá sàrífù tí wílẹ̀ kan bí òòrùn yọ òṣùpá kìíní kan sí òwe nípa ọwọ́ ló ń bọ́ ọmọlúàbí pàdé ọmọlúàbí ní tí ń sì jẹ́ ọmọlúàbí àwọn àwà tí a kà á lè yí ní jẹ́bẹ̀ ọmọ lágbájá ọmọlúàbí ni abòdòdó lọ́dọ̀ ẹ̀ lágbájá ọmọlúàbí ni yọ ọmọ lójútì lágbájá ọmọlúàbí ni yọ lásàjẹ́ lágbájá ọmọlúàbí ni yóò lódodo yóò ní dọ́gbadọ́gba àwọn àwà sùúrù àti àwọn àfaramọ́ àtúnṣe àánú ìdáríjì gbogbo ẹ̀ ní ń papọ̀ láàrin èèyàn tàbí pé ọmọlúàbí dé ọmọlúàbí dé ọmọlúàbí dé bí n bá ti ń dínkù lára èèyàn láàmú pé ní kò sí èèyàn lára lágbájá irọ́ rẹ̀ ọ̀dà kì í sọ ọmọlúàbí èèyàn ó lè ní kì í sọ ọmọlúàbí èèyàn kò fẹ́ràn ọmọlàkejì kì í sọ ọmọlúàbí èèyàn kéèyàn ni bí n bá ti ń dínkù lèèyàn máa sọ̀kalẹ̀ nínú ráǹkì dáadáa bọ́ sí ráǹkì aburú bí n bá ti ń lékún lèèyàn máa lékún yóò kú léèyàn yóò fẹ́ di màláìkà yóò di ànábì nínú ìròyìn àwọn ànábì Ọlọ́run. Maritu ala al-muru'ati wa hiya tabuki. wọ́n bá ọmọbìnrin ní ọmọlúàbí kí wọ́n ń sunkún ó sì fáì ọ̀rẹ́wà ọmọ beautiful. kí ló ṣe tó ń sunkún ọmọbìnrin yìí. wa qultu laha fama tabuki al-fatat. qultu laha mo wá sọ fún ọmọbìnrin pé ma tubki al-fatat kí ni ń pa ọ́ lẹ́kún kí ni ń pa ọmọbìnrin tó yá yìí kí ni ń pa ọ́ lẹ́kún ọmọbìnrin yìí. فقالت كيف لا أبكي وهالي. àwọn alẹ́kẹ́lẹ́ lè ti mi ní sunkún ń ó sunkún wàhálì gbogbo fámìlì mi máa tú jẹ̀míyà gbogbo wọn ló ti kú tán yẹn. جميع دون أهل الناس ماتوا جميع دون أهل الناس ماتوا. gbogbo wọn ti kú tán kí ni pàwọ́ ìmánì pé kò sódodo mọ́ òdodo ti lọ kò sí ìmánì mọ́ ìmánì tán lẹ̀ kò sásà jẹ lọ́dọ̀ àwọn afáàmọ́ kò sí jùjú lọ́dọ̀ obìnrin mọ́ èyí òun nìkan lọ́wọ́ á kù òun á gbé ta lòun fẹ́ bá rìn ta lòun fẹ́ bá ṣe ẹ dákun ẹ̀yin jàmáà wa bíyàn bá lódodo nísìnyí ǹjẹ́ wọ́n fi lọ́rùn lẹ̀ láwùjọ àwọn òpùrọ́ kí ló pa àwọn tá à ń pè wọ́n pa wọ̀nyí
kí ni wọ́n pa àwọn tí wọ́n pa yìí kí ni wọ́n pa wọ́n fún òdodo ni ẹ̀sìn ni wọ́n fẹ́ kí gbogbo ọ̀ dàrú ká jọra wa bí wọ́n bá jẹ́ olódodo láàrin ẹgbẹ́ láàrin ìjọ láàrin àwùjọ láàrin fámìlì ó rí i pé ọ̀rọ̀ rẹ ni wọn ò ní fẹ́ gbọ́ ẹni bá jẹ́ olódodo olóòótọ́ tí ọ̀fẹ́ nǹkan dàrú òun ni wọ́n máa mú lọ́tà wọ́n sọ lóko wọ́n sọ fẹ́ sọ ẹ̀dá níbi ìnìkíni wọ́n tún kọ́ sàsíbò báwọn Amẹ́ríkà ti kó bọ̀m̀bò yẹn wọ́n kà sàsíbò báwọn Ísírẹ́lì ti kó bọ̀m̀bò bò yẹn nítorí pé ìwọ́sẹ̀ wa pọ̀ dáa láàrin àwọn yòókù èyí ò rí bẹ́ẹ̀ Ànábì wa sallallahu alayhi wa sallam látara al-Qur'ani bàbá wo Suratul Nahli ó pòwe fún wa ó ti lànà fún wa tá a bá fẹ́ ká yé ọ̀dà àti ń jẹ́ solution àti pé ayé ti corrupt gbé ti ṣẹlẹ̀ corruption ti pọ̀ kí wàá ní solution tí a wọlé àṣírí ó fi dínkù díẹ̀ fáwa tí ó wàá ṣe déédéé illal ladhina amanu wa amilu solihati ká gbọ́lọ́ gbọ́ ká ṣiṣẹ́ rí má wí pé bí wọ́n ti ṣe fún ọ nìwọ náà ó ṣe yááfì ẹni tó bá ṣe kí wọ́n fi lọ́dọ̀ Ọlọ́run káyé ó fi dá látara rẹ̀ wọ́n tà wá àṣà ọbẹ̀lẹ̀ àkì ká máa sòdodo fáwọn èèyàn ẹ̀yin ọmọ mi ẹ kírun o ìyàwó mi ọkọ mi ẹjẹ́ á lọ záwíà ẹjẹ́ á lọ síkiri tó bá tán lérí tiwa bàbá wò pé bí wọ́n ti ṣe láàṣẹ yọ bàjẹ́ jù bẹ́ẹ̀ lọ wọ́n tà wá àṣà ọbẹ̀ ìsọ́múrì ẹja fúnra ń sùn wàláhì nígbà wọ́n náà pé má gbà ẹjọ́ dàrú ẹjọ́ bàjẹ́ ìwọ́n náà kún ẹni tí ò jẹ́ ayé ọ̀dà alukurani tó wá dá sí káfí ṣe tafsiri rẹ̀ tafsirul aya káfí ṣe tafsiri ara wọn Suratul Nahli láti aya bí 89 títí wá lọ́ọ̀lẹ̀ Ọlọ́run ní inna Allaha ya'muru bil adli wal ihsani wa ita'i dhil qurba wa yanha 'anil fahsha'i wal munkari wal baghi يعظكم لعلكم تذكرون وأوفوا بعهد الله إذا عاهدتم ولا تنقضوا الأيمان بعد توكيدها وقد جعلتم الله عليكم كفيلا إن الله يعلم ما تفعلون لها من بعد قوة أنكاسا تتخذون أيمانكم دخلا بينكم أن تكون أمة هي أربع من أمة إنما يبلوكم الله به ولا يبينن لكم يوم القيامة ما كنتم فيه تختلفون ولو شاء الله لجعلكم أمة واحدة ولكن يدل ما يشاء ويهدي ما يشاء ولا تسألون عما كنتم تعملون أيمانكم دخلا بينكم فتذل قدم بعد ثبوتها وتسوقوا السوء بما صدرتم عن سبيل الله ولكم عذاب عظيم ولا تشتروا بعهد الله ثمنا قليلا إنما عند الله هو خير لكم إن كنتم تعلمون إنكم ينفد وما عند الله باق ولنجزين الذين صبروا أجرهم بحسن ما كانوا يعملون من عمل صالحا من ذكر أو أنثى ومؤمن فلنحيينهم حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون
ṣe ìjírá lẹ́nìí àti nítòsí àti jìnnà àtẹ̀ntí ń gbọ́ wa àtẹ̀ntí ń rí wa àtẹ̀ntí ó padà máa gbọ́ wa àwọn nǹkan yìí lọ́lọ́kà fún wa ọjọ́ mẹ́ta tí ń jẹ́ positive mẹ́ta ń jẹ́ negative ń jẹ́ mẹ́fà ẹni bá lè ṣe mẹ́fẹ̀ẹ̀fà tó mú àṣẹṣe tó sá fún tọ́lọ̀ ní asá fún yóò lè tún ayé ṣe yóò lè jáyé ọ̀dà ẹni bá fẹ́ tún ayé ṣe ẹni tá fẹ́ sọ ni ẹni bá fẹ́ báyé jẹ́ ǹjẹ́ máa gbọ́ nísìn ntí kálukú bá fẹ́ mú ń bẹ̀ kórí mú ń bẹ̀ kórí lò ń bẹ̀ kórí ṣe ń bẹ̀ ọlọ́run lèmi ọlọ́run mọ̀ pàṣẹ máa ń ṣe dọ́gbadọ́gba. wal ihsan. ẹ ṣe dáadáa fọ́mọlàkejì. wa ita'i zil qurba. ẹni tó bá tẹ̀ ẹ bá jẹ́ ń gbèsè ẹ san gbèsè ọ̀rọ̀ gbèsè owó gbèsè ìwà gbèsè dáadáa wọ́n ṣe fún ọ̀wọ́ náà ṣe fẹ́ lòmíì mẹ́tẹ̀ẹ̀ta nù tí ń jẹ́ positive. wa yanha 'anil fahsha'i. wal munkari wal baghi. wal munkari wal baghi. mẹ́tẹ̀ẹ̀ta yìí ń jẹ́ negative alifashaw ìsọkúsọ alifashaw ìwàkiwà alifashaw ìṣekúṣe wal munkari tí wọ́n fẹ́ kàn ṣe fún ẹ má sì fẹ́ lómi wal baghi ìkọjá àlà kò síbi tí ò sí látẹ̀rí èmi tí mo jókòó àtiwọ́tọ̀ ń gbọ́kọ̀ yẹn nìkan wá lẹ̀ já túnra wa ṣe. ya'izukum la'allakum tazakkarun. wá sí mi yẹn tẹ ní àṣẹ bẹ́ẹ̀ bá gbọ́ tẹ́ bá gbà. wa awfu bi ahdillahi. ẹ dákun ẹ máa pé àdéhùn bẹ́ẹ̀ bá jọ ṣe agreement láàrin ara wa nínú ọjà nínú ẹgbẹ́ nínú àwùjọ nígbà tí ó di ìjẹta àbí ìjẹrin láti nǹkan bí ìjẹrìndínlógún tí wọ́n ti ń ja flostin lógun tẹ́ ń da gbogbo ẹ̀rú tá a wá ní àwọn United Nations àbí kí ẹ ti pè é tá wọ́n á pé meeting àwọn àgbàlagbà ayé ẹ má wọ tẹ̀ ẹ má wọ jàmbá ẹ má wọ àbòsí àwọn aláwọn ṣòfin nísìnyí ká má sọ gbogbo àròyé yòókù mọ́ kí wọ́n dájà dúró ní flostin ní Gaza gbogbo àwọn fẹnu sí ẹni wọ́n fi ṣalága àjọ náà òun ní gbákejì olórí France ọpẹ́ tó dé wọ́n ẹ̀mí sì ń sùn lọ́hùn àyèmáyé ẹ̀mí wọ́n ti kọjá 1000 nísìn wọ́n yìí dá dúró tàbí kúrò lé tàbí bọ́ àjòkó yìí láti jẹta ẹ̀dá dúró ẹ̀dájà dúró wọ́n sì láwọn ṣe déédéé wọ́n láwọn ò fẹ́ corruption wọ́n láwọn ò fẹ́ terrorist àwọn ò fẹ́ gbogbo àbúrúkú tí ọ̀dà wọ́n wá ní mùsùlùmí ní í ṣe wọ́n ní lárúbáwá ní í ṣe wọ́n ní ìsìlámù ní í ṣe wọ́n wá ṣòfin pé àwọn ní ọ̀gá ayé wọ́n sì ń kó nǹkan ìjà ránṣẹ́ sẹ́ni tí wọ́n fẹ́ ràn lọ́wọ́ sí Ísírẹ́lì. sádẹ́hùn nìyẹn ṣé human rights nìyẹn ṣé ìtàn ayé ṣe nìyẹn ṣé pé àwọn gangan lálábòsí ayé àwòfún. bí ahdillahi idha ẹ̀rọ̀dù Amẹ́ríkà Russia France àti gbogbo yín àti British ẹ má dé wọn Ọlọ́run ṣe. wala tanqudul aymana ba'da tawqidiha. lẹ́yìn ìgbà tẹ parí mítìnì tákìlọ̀ ṣe tẹ mú ṣe ẹ̀yìn ẹ̀ lè bẹ́ni tí ń sakọjà ẹ̀ lè bẹ́ni tí ń sa ìdáwí àmọ́ ẹ̀ lè bá Iraq wí. tí Iraq ọba ṣe nǹkan jọba àti Saddam ọba ṣe báyìí ẹ bá wẹ bá gbòòlù jẹ títí ẹ pa àwọn náà ń jọ ọdún njọ tí ó sì léya. ẹ wàá rí nǹkan kan ṣe fún Sharon nísìn ẹ sì ní nǹkan kan ṣe fún gbogbo àwọn Israẹli nísìn báyìí. ẹ wà bùsí ń bẹ́ẹ̀ ẹ̀yin ọ̀gá Nàìjíríà náà ẹ̀mẹ́ni tí ń kó mi ẹ̀mọ́ bẹ́ẹ̀ ṣe ń gbé billions jáde iye ọ̀kántébù owó là ń gbọ́ àmọ́ bí tí ń wọlé sí. ẹ wo bí lùwà ti rí ẹ wo bí ìjọba ti rí àwọn aráàlú náà bàbá rẹ tí ó ṣe dá káràn lọ èpè kẹ́hìn fún Fáṣọláǹsì bẹ́ẹ̀kún bá gún yẹn lẹ́sẹ̀ ẹni tí ó bá yọ ọ́ ṣé yóò ṣàánú ẹni ṣebí yóò fi rí gbóná àti epo gbóná àti abẹ́rẹ́ àti nǹkan tí wọ́n ti bọ̀ tí wọ́n yọ fún èyí tó bá ké tó bá ṣe sùúrù yóò dáa fún gbẹ̀yìn ni. ẹ jẹ́ àṣẹ dọ́gbadọ́gba àwọn aráàlú àwọn ọmọ ẹ̀yìn sọ́gà ọ̀gá sọ́mọ ẹ̀yìn ìsìláàmù láàrin ara wa kìrìsì kìrìyó láàrin ara wa sí ìsìláàmù àtẹlẹ́sìn míì. wa qad ja'altumullaha alaykum kafila. ṣé bọ́lọ́run á fi ń bẹ̀rẹ̀ wa pé dákun torí Ọlọ́run yá mi lówó yìí Ọlọ́run ló fi bẹ́ẹ̀ ńgbà tí ó yáwó ó torí Ọlọ́run sanwó mọ́ o. níjọ́ tọ́ fẹ́bìnrin ọkọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ ni pé màá fẹ́ jọ dákun fẹ́ mi ó ní ẹ má disappoint mi o. ẹ̀yin sàmárì tẹ́ jòkó nu o táwọn sọ̀rọ̀ búùsì àti Amẹ́ríkà ìwọ náà búùsì ní ọ̀nù ilé rẹ o.
búùsì nínú yàrá rẹ̀ ọmọ tó ń dánwò pẹ̀lú ọmọ ọlọ́mọ tó gbé sílé àtàwọn tó ti disappoint káàkiri tọ́wọ́n bá sákàrí dára sí wọn la tó fi ba tí wọ́n jẹ́ tí wọ́n fọkàn sí ọtán tọ̀tọ̀ yẹ̀ wọ́n gbálẹ̀ àti wọ́n tó fẹ́ bẹ̀rẹ̀ sílé tí ń bímọ fún ọ ìyàwó rẹ̀ ọ̀yẹ́ ìyá rẹ̀ wọ́n wá lọ yẹn lè tàn kó falẹ̀ òun fi ọmọ rẹ̀ àti ìyàwó rẹ̀ jìyà nù lé. Inna Allah ya'lamu ma taf'alun. ọlọ́ni gbogbo tẹ́lẹ̀ kọ̀ọ̀kan ṣe mo rí o máa ṣe ń sọ. Wala takunu kallati naqadat ghazlaha. ẹ bá dàbí obìnrin tó hun sọ tó ta sọ tó hun sọ tán naqadat ghazlaha òun náà ní tó wá ń fọwọ́ ara rẹ̀ tú aṣọ tó hun dànù. Min ba'di quwwatin ankatha. lẹ́yìn ìgbà tẹ̀yà Amẹ́ríkà ti lágbára tán ẹni nǹkan ẹ̀jà ẹni gbogbo ẹ débi ipò tán ẹ débi ẹ di councillor ẹ di chairman ẹ wá di president ẹ débẹ̀ tán ẹ wá ń ṣe bó ti wù ẹ má ṣe bẹ́ẹ̀. tattakhizuna aymanakum dakalan bainakum. ẹ máa fi búra wọlé síra yín la wallahi sórí ní búra fún ọ súnmọ́ billahi ilẹ̀ síra yín kò sì máa pín lọ́lọ́ pa ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́. an takuna ummatun hiya arba min ummati. Al-Qur'ani ni ẹ má gbé ẹnìkan borí ẹnìkan ẹ má gbé Israẹli borí Palestine ẹ fi kó wá sáàyè ẹ má gbalẹ̀ Palestine mọ́ tiwọn ẹ má dalẹ̀ Lárúbáwá rúmọ́ ẹ má dà sílámù rúmọ́ ìwọ náà tó jẹ́ baálé ilé mágàjì ilé àti kí la ti ń pè gọ́fúnà ẹ má gbà tẹnìkan fẹ́ nìkan bẹ́ẹ̀ bá wọlé wọn tán ẹ bá pín bẹ́ẹ̀ ti pín tán ẹ dá wọn padà síbẹ̀ fún wọn lẹ́tọ̀ọ́ tó bá yẹ kí ẹ fún wọn àmọ́ torí bẹ́ẹ̀ ilé wa kó jọba ẹ lé wọn kó mẹ́tẹ̀ ẹ wá pín láàrin ara yín kọ́ da bẹ́ẹ̀ Ọlọ́run padà gbà lọ́wọ́ yín. Innama yablukumullahu bihi. gbogbo kò tí kò wá dé Ọlọ́run fi dán wo ni o èmi ti ń sọ ọ́ sí ipò yìí Ọlọ́run fi dán mi wo ni ìwọ náà tó ń gbọ́ ipò tí wọn náà wà lọ́fíìsì rẹ àti inú ẹbí rẹ Ọlọ́run fi dán wo ni. Wala yubayyinanna lakum yawmal qiyamati ma kuntum fihi takhtalifun. Ọlọ́run lẹ́yìn Amẹ́ríkà àti Russia àti British àti gbogbo olú alágbára ayé pátápátá n ti ń dàrú láàrin ń yanjú ẹ̀ ní alikiyama kọ́lá alikiyama tó láyé yìí náà láyé ṣe bí Russia là ń pariwo tẹ́lẹ̀ Amẹ́ríkà náà ń bọ̀ wá kàdánwò tiẹ̀ lópin ìgbà tí ọba fọ̀bù sílẹ̀ àti gbogbo alágbára ti ń dalérú ti ń dàjọrú ti ń dẹ̀sìn rú àáfàá mọ̀kádámù séwù kátàlí ń bẹ lọ́wọ́ rẹ̀ nákàlí ń bẹ lọ́wọ́ rẹ̀ àjẹ́ oṣó Ọlọ́run ní máa lóńsọ ń bọ̀ wá. ولو شاء الله لجعلكم أمة واحدة. èmi Ọlọ́run mo lè ṣe yín lọ́kàn náà mo mọ̀ọ́mọ̀ jẹ́ kí nature yín ó yàtọ̀ àdámọ́ yàtọ̀ àgbọ́yé yàtọ̀ ẹ ga jùlọ ayé lọ ẹ kúrú jùlọ ayé lọ ẹ pupa jùlọ ayé lọ ẹ dúdú jùlọ ayé lọ èmi náà mo ní kí ìṣe yín ó yàtọ̀ mo fẹ́ fi dán yín wò ní. ولكن يضل من يشاء. ẹni Ọlọ́run bá fẹ́ jùnú yóò ti bẹ̀ jùnú bí agbára ti dé ta ni ó bí wá sí ná. ويهدي من يشاء. ẹlẹ́bí wa pé ipò tá a dé yàwọn akẹ́ ti débẹ̀ tẹ́lẹ̀ àgbọ̀dọ̀ sílò Ọlọ́run sà kọ́ àmà sí. ولا تسألون عما كنتم تعملون. Ọlọ́run ní bọ̀ wá béèrè tí gbogbo kó wá bá ṣe àbòsí tó ń ṣe ọ́ padà gbẹ̀sẹ̀ ẹ̀san ọmọ ké nígbà tí ẹ̀dá bá wò wá bí ẹ̀san padà dé nígbà tí ẹ̀dá bá wò wá rí lórí ọmọ tàbórí ẹbí kò ní gbé.